Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé ajẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀rù. Ẹ̀rí èyí tí mo bára sọ ní òní ni bí a ṣe ń lo ewé ejìnrìn fún àwúre. Àwúre. Ẹni tí ẹ bá ń sọ pé àwúre, ẹ̀rí àwúre póríṣiríṣi èyí tí ó wù bí ọlọ́mọdé ká bá wọn lò torí àwọn àwúre kan àti pé ibi ní wọ́n wù kiri. Ẹ sì jẹ́ ká jìnnà sí à ń lo àwọn nǹkan burúkú nínú oògùn. Oògùn ò gbà bẹ́ẹ̀. Méní méjì mẹ́ta báyìí lo oògùn. Ẹni tó bá ti di pé kí ni nǹkan burúkú báyìí wọ́n fẹ́ lò ó ti di sí àlùjọ̀nú. Ṣé ẹ̀dẹ̀ rí àlùjọ̀nú dẹ̀ ní kì í fún yàn ní nǹkan lọ́fẹ̀ẹ́ o. Ní tó bá ti fún ọ mọ̀ pé tó bá fún ẹ ládìẹ yóò fi gba odidi àgbò yóò fi gba odidi màálù lọ́wọ́ ẹ̀ ni. Ní dààmú lágbára Ọlọ́run. Sẹ́rí tí mo máa ní òní tí a bá ní iṣẹ́ torí pé sẹ́rí tí a bá sọ pé it attract a lot of money ó depend lórí iṣẹ́ téèyàn bá ń ṣe. Sọ̀rọ̀ mi yé bẹ́ẹ̀ mi bá lò ó sìn tó bá ṣiṣẹ́ tó yẹ kó ṣe nínú ara mi ó lè yàtọ̀ sí èyí tó yẹ kó ṣe nínú ara tiẹ̀. Sọ̀rọ̀ mi ti yé tàbí ìwọ tó ní nǹkan kan tó ń ṣe tó níṣẹ́ tó ń ṣe tó lò ó ní bí ó ṣe ṣiṣẹ́ lára tiẹ̀. Sọ̀rọ̀ mi ti yé ṣé rí àwọn kinní yìí lóòótọ́ ẹ̀kọ́ ni àmọ́ tí a bá ti apply faith wa kò sí bí kò ṣe ní ṣe nǹkan tá a fẹ́ kó ṣe. Sọ̀rọ̀ mi yé ṣé rí màtíríà tá a fẹ́ lò náà ni ewé ejìnrìn. Àwọn àgbàlagbà máa sọ pé bàbá fẹ́ ejìnrìn afagbó ó ti máa yí ẹ̀yin ọ̀dọ̀gbọ́n tó wà lórí ètò yìí. Ewé ejìnrìn tútù la fẹ́ wá àgùn tí ó kùnà ẹ jẹ́ ká pò pọ̀ mọ́ṣẹ́ dúdú omi àgbọn ojú dà la máa fi pò tá a bá ti fi pò ẹ jẹ́ ká kó sínú ike kan fún bí ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ méje bá ti lo bí ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ méje nù bẹ́ẹ̀ ó ti tàn ẹ jẹ́ ká máa wẹ̀ láràárọ̀ lágbára Ọlọ́run ní ìwẹ̀ ká kábàámọ̀ lórí iṣẹ́ tá à ń ṣe lágbára Ọlọ́run. Ẹlòmíì torí pé iṣẹ́ tó ń ṣe ti dojúrú mọ́ lọ́wọ́ ló fi sápò díẹ̀ ó ti di kọ̀ńdọ́tọ̀. Ẹlòmíì iṣẹ́ tó ń ṣe ti dojúrú mọ́ lọ́wọ́ ó ti sápò bẹ́ẹ̀ ó ti dágbèrò. Iṣẹ́ wo ní dojúrú mọ́ wa lọ́wọ́ lágbára Ọlọ́run. Ṣé tẹ́ ẹ bá lò tẹ́ ẹ bá níṣẹ́ tẹ́ ń ṣe ìyẹn máa lò ẹ wá pa ọkàn kan pọ̀ ẹ wá pa ọkàn yẹn pọ̀ sọ́dọ̀ Ọlọ́run ẹ máa lò ní bá wọn náà kàtàkẹ́ torí mi lágbára Ọlọ́run. Ẹ wo èmi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Muti Ọlásìbò ìtàwé sí wọn jẹ́ ẹ rí ẹ bá dìgbà míì á tún mú ọ̀rọ̀ mi èyí tó tún yàtọ̀ sí eléyìí ẹ má gbàgbé láti subscribe sórí ètò kéde kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn kan mí ìta àti ìta ti ṣe torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Lọ́la kó bá yà kó Ọlọ́run ọba. Ewé ń jẹ́ ewé ajẹ́ ewé ń jẹ́ àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́ Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́